kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mo sì tún kí gbogbo àwọn olólùfẹ́ ìròyìn lérèfé wípé a kú déédé ìwòyí o. ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Igbákejì akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àná tẹ́lẹ̀rí ọ̀gbẹ́ni Timi Frank ti ṣàpèjúwe jíjáwé olúborí tí gómìnà Adémọ́lá Adeleke ṣe nínú ètò ìdìbò sí ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta tó kọjá. Nínú ọ̀rọ̀ àtẹ̀jáde rẹ̀ tí ó gbé síta ní ọjọ́ Ajé wípé ètò ìdìbò náà ṣe àfihàn agbára tí olùdìbò ní èyí tí ó lè kojú ìpèníjà ètò òṣèlú, ìdojúkọ ogun tí ó wà nídìí òṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa kíkìlọ̀ fún àwọn ènìyàn síwájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 láti má ṣe fi ojú kéré agbára olùdìbò rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìpàdé lórí ọrọ̀ ajé èyí tí rìtáyà Honourable Fẹ́mi Gbàjàbíàmílà lọ ṣe pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè èyí tí ó wáyé ní Nigeria Diaspora Economic Conference ní orílẹ̀-èdè Canada ní akọ̀ròyìn Fẹ̀gírò Johnson ti ṣàpèjúwe agbẹnusọ ti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná tẹ́lẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tí ó ní orúkọ tí ó ṣeé gbẹ́kẹ̀lé tí ó sì tún ní ìwà olórí tí ó dára tí ó sì tún ṣeé tẹ̀lé. Nígbà tí Gbàjàbíàmílà bá wọn sọ̀rọ̀ lórí àwọn àǹfààní tí ọrọ̀ ajé, ìdókòwò, àjọṣiṣẹ́ papọ̀ àti ọ̀nà láti ró ipa tí oníkálùkù àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè lágbára àti bí yóò ṣe mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Nation. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kebbi ti fi ọwọ́ ṣìnkún òfin mú ọmọbìnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò ju 19 lọ, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Khadija Ibrahim ní ìlú Rikoto, ìjọba ìbílẹ̀ Zuru, lórí ẹ̀sùn pé ó jí ọmọ tuntun jòjòló gbé tí ó sì gbé lọ fún ọkọ rẹ̀ pé òun lòún bímọ. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 23 oṣù keje 23 July ọdún 2025 nígbà tí afurasí yìí lọ ṣe àbẹ̀wò sí Fatima Muhammad lẹ́yìn tí ó bí ọmọ tán láti lọ ràn án lọ́wọ́ fún bíbá gbé omi gbígbóná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ọ̀kan lára àwọn olùdarí ètò òwúrọ̀ ní iléeṣẹ́ móhùnmáwòrán ti Arise TV, Rufai Oseni, ti kìlọ̀ fún gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà pé kí wọ́n má ṣe ní lérò pé bí ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe rí bẹ́ẹ̀ náà ni ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 yóò ṣe rí, wípé rárá o, ó lè má rí bẹ́ẹ̀ nítorí lílo agbára ìjọba àpapọ̀ lè má ṣiṣẹ́ nínú ètò ìdìbò sí ipò gómìnà ṣùgbọ́n kí ó wá ṣiṣẹ́ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Post. Ẹgbẹ́ National Aviation Stakeholder Forum (NASF) ti ké sí adarí àgbà pátápátá ti iléeṣẹ́ Nigeria Civil Aviation Authority (NACA), Captain Chris Najomo, lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí fífi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ìṣòro kọ̀ọ̀kan àti kíkùnà lórí ṣíṣe ètò ìlànà iléeṣẹ́ èyí tí ó jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ aviation gùnlé ìyanṣẹ́lódì tí ó wáyé lẹ́nu lọ́lọ́ yìí. Àwọn ẹgbẹ́ yìí tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn lọ́jọ́ Ajé wípé kí Najomo tún ṣàlàyé bí wọ́n ṣe ṣe owó ìdá 5 nínú ìdá 100% owó ticket sale charge (TSC) àti ìwádìí lórí owó tí àwọn èrò inú ọkọ̀ òfurufú ń san àti èyí tí ó wọlé sí àpò iléeṣẹ́ náà lápapọ̀. Nítorí àwọn ẹ̀sùn wọ̀nyí ni ẹgbẹ́ NASF fi sọ pé kí adarí àgbà pátápátá kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Alátìlẹyìn àwùjọ àti ènìyàn pàtàkì tí ó jẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC), Aisha Yesufu, ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí òun kò fi ní máa bá olùdíje fún ipò ààrẹ Peter Obi káàkiri ilẹ̀ Nàìjíríà mọ́ síwájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 gẹ́gẹ́ bí ohun tí òun ṣe ní ìgbà ìpolongo ìdìbò ti ọdún 2023 kò ju pé ojúṣe òun síwájú ètò ìdìbò ọdún 2027 yóò dá lórí kíkó àwọn olùdìbò jáde ní ọjọ́ ìdìbò àti dídáàbòbò ìbò ní àwọn ilé ìdìbò gbogbo, èyí tí òun rí i pé ó dára ju kí òun máa bá a kiri lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership.
ọ̀jọ̀gbọ́n òṣèlú lórí ọrọ̀ ajé Pat Utomi ti ṣe àpèjúwe èsì ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun sí ipò gómìnà gẹ́gẹ́ bí ẹ̀rí tó dájú wípé ìbò dídì tí àwọn ènìyàn lè borí gbogbo ìgbésẹ̀ àti ọ̀nà láti yí ìbò tàbí lo ọ̀nà àyíníke fún ìbò dídì. Utomi ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ X rẹ̀, tí ó sì tún gbóríyìn fún àwọn olùdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìgbà tí àjọ INEC kéde gómìnà Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ August 15. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kí àgbà òṣèlú àti ààrẹ àná ológun ajagunfẹ̀yìntì General Ibrahim Badamasi Babangida ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó jẹ́ 95 85, tí ó sì tún sọ ọ́ di mímọ̀ pé ó ti kó ipa ribiribi lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà, èyí tí kò sí olórí kankan tí ó ti ṣerú rẹ̀ rí. Ààrẹ sọ ipa ribiribi tí Babangida ti kó nípa ọ̀rọ̀ òṣèlú, ọrọ̀ ajé, agbègbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ tí olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà gbé síta wípé gbogbo ọdún mẹ́jọ tí ààrẹ àná lò lẹ́yìn tí ó dìtẹ̀ gba ìjọba ní ọdún 1985 bí oríṣiríṣi àwọn nǹkan rere mánigbàgbé yìí tí ó sì tún jẹ́ kí ilẹ̀ Nàìjíríà máa jẹ mùlá rẹ̀ títí di òní olónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust bákan náà. Ìlúmọ̀ọ́ká òǹkọrin Afrobeat David Adeleke tí gbogbo ayé mọ̀ sí Davido ti yọ ara rẹ̀ kúrò nínú ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ pé òun kò nífẹ̀ẹ́ sí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà rárá, èyí tí ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ibi. Òǹkọrin yìí gbé ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ nígbà tí ó ń fèsì ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ nípa bí ó ṣe dúró digbí sí ẹ̀yìn àbúrò bàbá rẹ̀ tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé òun kò mú ènìyàn lọ́wọ́ tàbí olùgbèjà láti jẹ́ kí àwọn jíjọ ṣàtìlẹ́yìn fún àbúrò bàbá òun, ṣùgbọ́n gbogbo ohun tí òun ṣe kò ju pé òun ṣe ojúṣe tí ó yẹ kí òun ṣe fún ẹbí àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) ti ṣàpèjúwe ìṣẹ́gun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ọjọ́ Àbámẹ́ta gẹ́gẹ́ bí ìṣẹ́gun oríire ìjọba àwa-arawa àti ìfẹ́ inú àwọn ènìyàn, ṣùgbọ́n wọ́n bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ìlérí tí ó ṣe pé òun yóò ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu síwájú ètò ìdìbò sí ipò ààrẹ ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà? A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.